èmi ò pé Yorùbá Nation mọ́ èmi ọmọ pé Odùduwà Nation. èmi lọ pé kémi ọmọ ṣe security kí mo lé Fúlàní kiri inú gbó ń tèmi ń tẹ́lẹ̀ kó tó kọ̀bíìsì ni pé ká ṣe pé ká kúkú pẹ̀lú mo dẹ̀ jọyìn bàbá ṣé wàá gba nǹkan tó ti ń ṣe wàhálà látọdún tí èsì bí ọgbọ̀n ọdún àwọn tó ń ṣe wàhálà rẹ̀ rèé ṣé wàá lé wọn kó ń bẹ́ẹ̀ ni mo fẹ́ mọ pàṣẹ ń bẹ̀ èmi ò lágbára ń bẹ̀ ohun tí wọ́n bá àwọn tó ní nǹkan wọn rèé èmi kàn jẹ́ bí ọmọ fún wọn láti dìfẹ́ pé tán bá kójú wa kémi ọkọ àlùjọ pa wọn èmi wà fún nìyẹn wọ́n wá ní àwọn change ẹ̀ sí Yorùbá Nation bọ̀ tí ọlá pé ìdùnnú tèmi bá kù lọ́dọ̀ bàbá wa Ọọ̀ni lénìí pẹ̀lú bí bàbá yẹn ṣe ṣàpọ́nlé mi tó ní kí wọ́n tan kámẹ́rà mo fẹ́ pé báyà bàbá òní apá kámẹ́rà kẹ́ni kankan mọ̀ pé mo wá dọ̀ rẹ̀ bàbá òṣèré ọ̀hún kẹ́fún rẹ̀ tan kámẹ́rà ká gbogbo náà fi pé ẹ fídíò rẹ̀ tí gbogbo àgbáyé mọ̀ pé ọmọ wá sọ́dọ̀ bàbá rẹ̀ àlùbáríkà bẹ́ẹ̀ èmi nínú ọkàn tèmi Odùduwà Nation tèmi ọmọ pè yẹn àtàwọn olólùfẹ́ tí wọ́n bá nífẹ̀ẹ́ tèmi èso ti olórí wa pátápátá àti igbákejì rẹ̀ tó jókòó yẹ o ṣùgbọ́n èmi nínú ọkàn tèmi Odùduwà Nation tá à ń pè tẹ́lẹ̀ lèmi ọmọ pé Christian ni mí èmi sì ń sín gbẹ́rẹ́ ẹ̀yin bàbá mi sábà pé mi ń sóògùn èmi ń sóògùn èmi mẹ́tẹ̀ẹ̀ta lèmi ń ṣe àwọn bàbá mi mùsùlùmí náà ni bàbá mi Muyideen Àjàyí Bello Ọlọ́run fọ̀run kẹ́ bàbá mi ní ìṣàdúrà fún mi Christian ni mí ṣọ́ọ̀ṣì náà bí n sí èmi sì ń sóògùn torí ibi tí bàbá mi ti tírèmì mi fún ìṣègùn rèé gbogbo yín mọ̀ pé oníṣègùn ni bàbá mi nílùú Mọ̀dákẹ́kẹ́ wọ́n dẹ̀ fi lé mi lọ́wọ́ ńgbà tí tó ń lọ èmi náà ń ṣe ìṣègùn mi ní Ayọ̀fámú ìdè àwọn ọlọ́yà náà mọ̀ pé babaláwo ni mí Mọ̀dákẹ́kẹ́ káwé. Olúwa Olódùmarè ọba àrà ọba tí ó ní àánú lọ́dọ̀ ọba tí àánú wà fún ọba tó ti sí ẹnikẹ́ni tí ó ní ọlá àti ọlá tó Ọlọ́run Olódùmarè ọ̀hún òun náà ni èmi lọ́pẹ́ fún lónìí gbà pé yóò gbọ́pẹ́ gbogbo wa lórí mo fẹ́ padà sórí ọ̀rọ̀ tí olóyè Sunday Igboho sọ ní ìlú Mọ̀dákẹ́kẹ́ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n tún táàgì mi pẹ̀lú fídíò yẹn pé mi ò sọ nǹkan nípa ẹ̀ pé olóyè Sunday Igboho drop Yoruba Nation ó wá mú un tá a mọ̀ sí Odùduwà Nation pé kí ni reason ṣe rí Yorùbá ní ìtọ̀sẹ̀ ló lọ yọ bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ ló kómọkómọ rò wá ṣe rí gbogbo àwa tí àwa ń ta àtàwátàwà nulẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa ìtalárí ààrin tó ń bẹ tó ń ṣẹlẹ̀ nínú ilé náà máa mú wá báyìí ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àwọn tí wọ́n ń ṣe Yorùbá Nation ohun tí wọ́n fi gbé òun náà ní Odùduwà Nation kódà Odùduwà Nation yìí ni wọ́n fi rẹ́gísítà sí NPO àbí iṣẹ́ NPO náà ní Odùduwà Nation ni wọ́n fi rẹ́gísítà gbogbo documentation tí wọ́n ń ṣe pátápátá gbogbo lẹ́tà tí wọ́n ń kọ sáwọn lórí ìlú kọ̀ọ̀kan Odùduwà Nation ni wọ́n fi ń kọ then Odùduwà Nation yẹn náà ni gbogbo wa wá ń tẹ̀lé èmi náà ṣe inú ẹ̀ Odùduwà Nation yẹn náà ni Odùduwà Nation yẹn náà ni tabadẹ̀ rí a rí wípé ọba Okun Adésíjú Adé ti accept Odùduwà Nation then pẹ̀lú flag ní bàbá yìí òun náà ni wọ́n accept ìyẹn tí bọ́dà wa tí a mọ̀ sí architect Akínọlá George àwọn ni wọ́n lọ present flag yẹn fún Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ àwọn ni wọ́n lọ sáàfin àwọn ni wọ́n lọ gbàṣẹ torí àwọn náà ti wà lórí struggle yìí ọjọ́ ti pẹ́ díẹ̀ then nígbà náà tí wọ́n ń ṣe lọ nígbà náà ó tó stage kan tí kíní ìbẹ̀rẹ̀ sí ní boom tí àwọn èèyàn tí azin tí popularity ẹ̀ bẹ̀rẹ̀ sí ní pọ̀ àwa wò pé ó dáa a gbọ́dọ̀ máa ṣe lọ báyìí let us carry everybody along both the Christian the Muslim and traditionalists àwọn Kristẹni gbà wá àwọn apá kan Mùsùlùmí gbà wá àwọn apá kan ẹlẹ́sìn àbáyé náà gbogbo pátá ni wọ́n gbà wá láti ṣe then àwọn Mùsùlùmí kan wá ń takò wá ara wọn ní
Jamiu Adégúnwà, ara wọn ni Saheed Shittu, ara wọn ni man kan náà lọ fa wọn ṣàpọ̀ bẹ́ẹ̀ yẹn gan tí wọ́n ṣà ń takò wá, because I could remember vividly nígbà tí wọ́n create Mayon, ìyẹn Muslim Association of Yoruba Nation, báwọn ṣe pé tí wọ́n nìyẹn, or of Odùduwà Nation, méjì ni wọ́n papọ̀. Ẹni tó kọ́ kíkẹ́ against ẹ̀ òun náà ni Saheed Shittu ló sì jẹ́ kó súnmọ́lé Ìgbòho tó àtàwọn mùsùlùmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bàbá wa máa ń bá wọn ṣèpàdé, ní tí wọ́n sọ ni pé Odùduwà Nation yẹn ẹlẹ́bọ ni and then kí ni logo tí wọ́n lò, ìyẹn logo orí olókun pé ẹbọ ni. To deep down through, Baba Akintoye is an historian. Bàbá ńlá ti sọ history ìtumọ̀ orí olókun. Orí olókun, it is not a deity. Orí olókun is a woman, a famous woman, a prominent business woman tí ó dá ọjà sílẹ̀ tí wọ́n ń pè ní ọjà olókun. Gẹ́gẹ́ bàbá yẹn sọ. Then I will tag the video on this video. Ọjà yẹn ni wọ́n ń pè ní olókun. Tárábìnrin yẹn ti máa ń nájà, ọjà yẹn popular gan, àwọn obìnrin máa ń nájà ńbẹ̀. It was very famous market in Ilé Ifẹ̀. Àwọn òyìnbó ọjọ́ ni wọ́n wá. Ṣẹ̀dẹ̀mọ̀ láyé àtijọ́ àwọn bàbá wa wọ́n máa ń gbẹ́ ère gan. Ara àwọn ère tí wọ́n ti gbẹ́, bóyá tẹ́ni yẹn ò wá bẹ̀ mọ́, bóyá tí ó tilẹ̀ ti bò mọ́lẹ̀, níbi tí àwọn òyìnbó yẹn ti wá tí wọ́n ti ń wá ilẹ̀, tí wọ́n ti ń wá níbi oní ọjà olókun yẹn ni wọ́n ti wá kan ère yẹn. Bí statues wọ́n wá gbé lọ, wọ́n lọ ṣe experiment, wọ́n wọn ojú ẹ̀, wọ́n rí pé the same length pẹ̀lú ojú èèyàn Ọlọ́run ṣe dá sí. Wọ́n rí pé it was completely perfect and matched the complete woman being. Wọ́n ṣe wá ń pè ní orí olókun, orí tí a gbé ní ọjà olókun, orí àsìn ère tá a gbé, because orí lásán ni ère yẹn, orí lásán lẹ́ni, ó yẹn ní ìyàdé ọrùn báyìí ni, orí tí a gbé nínú ọjà olókun náà ṣe wá ń pè ní orí olókun. Fídíò yẹn ni mo tag mọ́ prógámù yìí kẹ́yìn náà kẹ́tù lọ gbọ́ dáadáa. Now, kí ló wá fa Sunday Igboho fi wá change? Ó tán ibi orí olókun náà nìyẹn. Bàtà àwọn Fúlàní àtàwọn Haúsá àti àwọn Yorùbá tí wọ́n pèrè àwọn Fúlàní Mùsùlùmí tí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní takò. Bàbá wa pé n ta mọ̀ sí conference meeting, general meeting, wípé jẹ́ ká change kínní. Àwọn Mùsùlùmí ń pe Odùduwà ní ẹbọ, wọ́n dẹ̀ ń pè olókun lẹ́bọ. That is why the idea tí wọ́n ṣe wá lo ẹgbẹ́ tá à ń pè ní Yoruba Nation, ẹgbẹ́ ni. Àwọn ẹgbẹ́ yìí, Bàbá Aliu àti Sister Taiwo ni wọ́n dá sílẹ̀, àwọn méje ni wọ́n dá sílẹ̀. Wọ́n wá lo Tajudeen Adigun Raimi as a chairman of that group. Wọ́n ṣe wá ń pè ní Yoruba Nation now, Yoruba Nation. Nígbà náà, àfi wá change. Àwọn èèyàn kankan kick against, àwọn kan bínú. Bàbá pẹ̀tù everybody nínú pé nígbà tá a bá gba orílẹ̀-èdè wa, a wá jókòó, a wá wo wípé kí la fẹ́ mọ̀. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, láti lè carry everybody along on the same page, jẹ́ ká jọ pè ní Yorùbá nítorí gbogbo pátá náà lájọ jẹ́ ọmọ Yorùbá. That is the reason tá a ṣe wá ń pè ní Yorùbá Nation. Flag tí wọ́n wá ń lò ń sìn yìí, flag tẹ́ ń wò yìí, flag àwọn Yorùbá Nation ni. Sister Taiwo, àwọn ni wọ́n design flag yìí. Sister Taiwo, àwọn ni wọ́n design ẹ̀. The only thing tí wọ́n yọ kó mẹ́nu ni 16 star tó jẹ́ ìjòyè 14 lọ́pọ̀ ọ̀tún, 14 lọ́pọ̀ òsì, ìjọ fi síbẹ̀. So olókun yẹn wọ́n wá yọ. So àwọn méjì wá ní, àwọn kan lórí olókun, àwọn kan lórí olókun. But the real flag tí Ọọ̀ni gan fọwọ́ sí, ìyẹn ni ó ní red lára, ìyẹn lẹ̀ ń wò yìí, tí wọ́n padà wá lò mọ́. Àwọn kan dẹ̀ tún ń lò because àwọn àgbàgbà kan takú tí wọ́n mọ ìtumọ̀ tí flag yẹn mean. Àwọn bíi bàbá wa Pa Olórogún, àwọn bíi bàbá wa Adéyẹmọ, àwọn kankan, àwọn bàbá yẹn takò, àwọn àgbàlagbà yẹn wọ́n takò tó àwọn ọmọ history gan. But Bàbá want to please everybody. Àwa lọ adopt
this flag and Louis. Now, kí ló wá fa tó wá padà wá fi change? Ibi tí àwọn èèyàn ti misinterpret Olóyè Sunday Igboho rẹ̀. And it is very nice. Olóyè Sunday Igboho sọ public pé òun drop Yoruba Nation. Lọ́wọ́lọ́wọ́ báyìí òun padà sí di Odùduwà Nation, and which everybody accept pé nta mama pẹ̀lú pé nta fi bẹ̀rẹ̀ nìyẹn. Because Africa wọn kan tẹ̀lé wa tí wọ́n jẹ́ Muslim àgbà Mùsùlùmí wọn padà wọn dẹ̀ padà tẹ̀lé wa náà wọn padà sí Yoruba Nation náà. Why are we disturbing ourselves again? Let's go back to our grassroots. Now, this is the interesting part. Oh my God! Olóyè Sunday Igboho sọ̀rọ̀ sí Ọọ̀ni, ó bú Ọọ̀ni ní gbangba, ó sọ̀rọ̀ sí Ọọ̀ni ní gbangba. Ọ̀rọ̀ tí kò yẹ kéèyàn ó sọ Olóyè Sunday Igboho sọ ní gbangba. Now, Ọọ̀ni ò wá bínú. Kì í wá ṣe ààfin Ọọ̀ni. Olóyè Sunday Igboho kọ́kọ́ lọ sí ọ̀dọ̀ ààfin Aláàfin tìlú Ọ̀yọ́. Àdídìn Aláàfin tìlú Ọ̀yọ́ ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ ni. Ó ṣe ṣe kí Sunday Igboho mọ́ yí padà sí Odùduwà Nation, because Aláàfin gbà pé òun lòun ní Yoruba Nation, because Aláàfin said it nígbà tó lọ fíṣítì bàbá wa President Bola Ahmed Tinubu tó lọ fíṣítì pé Yoruba Nation. Now, Aláàfin gbà pé àwọn làwọn ní Yoruba Nation, but nígbà tó Olóyè Sunday Igboho lọ sọ́dọ̀ wọn, Aláàfin ò jẹ́ kí Olóyè Sunday Igboho ṣe a single 1-minute video. That is me. He is afraid to attach himself to that Yoruba Nation. But in public, it shows that he loved the Yoruba Nation. Àwọn tí wọ́n lọ, wọ́n jẹ́ anybody wọ́n wọlé. They were there in Ọ̀yọ́ with entourage, with everything, but wọ́n jẹ́ kí wọ́n wọlé. Olóyè Sunday Igboho nìkan, bóyá àti Kóìkí àti ẹnìkan mẹ́ta péré ni wọ́n jẹ́ kán rí ọba. Wọ́n dẹ̀ ní kí wọ́n drop fún wọn. Wọ́n jẹ́ kí wọ́n mú fún lọ. So, ta ló mọ ohun tí wọ́n jọ sọ? Ta ló mọ ọ̀rọ̀ tí wọ́n jọ sọ? Ta ló mọ nǹkan tí Ọ̀wádé tó sọ fún Olóyè Sunday Igboho? Kò sẹ́ni tó mọ̀ náà. Bóyá sọ fún pé n tó ń ṣe yìí o, má ṣe mọ́ o, ọkọ má ṣe lọ. Nobody knows. Olóyè Sunday Igboho dẹ̀ ní bọ́ta kó wá disclose n tó wọn àti àbáyẹn jọ sọ indoor, because there is no video tó lè fi prove pé bàbá lóòótọ́ lẹ sọ bẹ́ẹ̀. Ó kàn lè sọ àbáyẹn pé òun ò sọ bẹ́ẹ̀ náà nìyẹn. So it is major reason Sunday Igboho sọ pé I drop Yoruba Nation. But kí ló wá on top ẹ̀ ni wípé ó sọ̀rọ̀ sí yàn, ó bú yàn, ó tún wá fíṣílẹ̀ tí kò fẹ́ lọ kí onítọ̀hún. Sunday Igboho impression might be different for what he met in Ife. Ọ̀tọ̀ ló lè jẹ́ pé Sunday Igboho rò pé Ife tí mo dẹ̀ ń lọ yóò tí mo dẹ̀ máa dà o. Kọ̀ọ̀kan pé ẹ jẹ́ ká lọ. Ṣùgbọ́n nígbà tó dé Ife, wọ́n surprise ẹ̀. Wọ́n fi ti jó, tayọ̀, ti lù, ti àríyá, wọ́n fi yẹ. Ẹ kú àmójúbà ọmọ yín, ọmọ tí Ọlọ́run Olódùmarè kẹwàá pẹ̀lú ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire, olú ọmọ tí Ọlọ́run dá fún wa, nítorí pé tá bá bí ọmọ tó láyà, àbùṣe ó di bùṣe, torí àyà níní ó ju ògùn lọ. Ó dúpẹ́ lọ́wọ́ gbogbo èyí tẹ́ kọ́ orin pẹ̀lú Sunday Igboho ṣá. Gbogbo ìgbà tí
a ti ń sọ̀rọ̀ nínú gbàgede yìí. Àwọn orí adé wọ́n ti ṣàdúrà fún, ọkùnrin ti ṣàdúrà fún, obìnrin ti ṣàyẹ́sí ẹ̀ tó jáyé ojú bẹ́ẹ̀ náà lọ. Ṣùgbọ́n àwọn tó kọ̀ wọ́rìn pẹ̀lú ẹ, kí ló ń jẹ́ Sunday Igboho, kí ló ń jẹ́ Igboho òòṣà? Tó bá wájú, tó ráwọn tó wà pẹ̀lú ẹ, tó wẹ̀yìn, tó ráwọn tó wà pẹ̀lú ẹ, èyí tó ń jẹ́ Igboho òòṣà nìyẹn. Wọ́n á fi àkókò yìí àkọ́kọ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó tẹ̀lé Igboho òòṣà. Ẹ̀yin ní èjìká tí ẹ jẹ́ kí aṣọ kó jábọ́ lọ́rùn ẹ̀. Ibikíbi tẹ́ bá wà ẹjọ́ ẹ dìde, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Torí kò sẹ́ tó pọ́n yín lé ẹjọ́, ibikíbi tẹ́ bá wà, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Ẹ ṣé, mo mọ̀ dáadáa. Ọmọ mi tó le náà ni òrìṣà máa ń bí ọmọ tó gbọ́n, ó máa ń bí ọmọ tó gọ̀. Gbogbo yín mo ti rí, ẹ rò pé mi ò mọ̀ yín. Ojoojúmọ́ ni àkìtàn máa ń gba ọrẹ. Ṣùgbọ́n ẹni tó bá lójú inú á dára gírí pé ọmọ tí ó ń da ẹrẹ̀ sí ẹ tó ń da àkìtàn. Nítorí pé tibitire la dálé ayé. Ọlọ́run kẹ́mi pẹ̀lú nǹkan kan lórí ìtẹ́ Oòduà yìí. Ẹni tó bá ní sùúrù, tó bá farabalẹ̀, ojú tó farabalẹ̀ á rí mú. Gbogbo yín ni mo mọ̀, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín. Nítorí pé à ń sọ Sunday Igboho òòṣà, àwọn tó wà pẹ̀lú ẹ̀, àwọn tó rọ̀ pẹ̀lú ẹ̀, wọn kì í sábà dúpẹ́ lọ́wọ́ wọn. Torí ẹ̀ ni mo ṣe ní kẹ́ dìde. Mo fẹ́ fàsìkò yìí kí ẹ ṣe púpọ̀. Ìwọ tó bú wa, ìwọ tó yá máa wà yí ọ sí wọ́n destabilize olóyè Sunday Igboho completely. I'm telling you, Ilé-Ifẹ̀ wọ́n destabilize olóyè Sunday Igboho completely. Wọ́n surprise ẹ̀, wọ́n yọ sí lọ́nà ní ọ̀nà tí òun gẹ́gẹ́ wọ́n expect. Wọ́n yọ sí lọ́nà tí gbogbo everybody ò expect, because everybody wò pé Ifẹ̀ tá lọ yóò afẹ́ lọ jagun ni o, wàhálà ni o. Torí a mọ̀ pé àwọn afẹ́rọ́rọ́ whereas lóòótọ́ dẹ ni, because ìjọ yẹn tẹ àwọn kan wọ́n fẹ́ attack àwọn tí wọ́n wá ń jọ yẹn, but nípasẹ̀ lójú ẹsẹ̀ ní ààfin bẹ̀ náà pé tí pẹ́pẹ́ bá dún lásán, tí wọ́n bá ṣe mistake gbáyàn kan létí lásán, ẹni tó bá gbá máa wọlẹ̀. He has the control, ó control that environment, that ààfin ó di control. Pé nobody báyìí tí wọ́n jà, àwọn tán fẹ́ dán wò, wọ́n sọ fún wọn pé tí wọ́n bá dán wò, wọ́n máa dán tán ni, tó jẹ́ àwọn ọmọ Ifẹ̀. We know. Ẹ wá wo bí wọ́n ṣe wá yẹ sí, ẹ wo bí wọ́n ṣe yẹ sí, ẹ wo bí kámẹ́rà ṣe wà lọ́tún. Ní mídíà àwọn náà gbé, Ọọ̀ni gan tán kámẹ́rà tiẹ̀, everybody ló gbé. So I mean, Sunday Igboho gẹ́gẹ́ fún ara rẹ̀ gan, kò mọ ìgbà tó ń sọ pé ẹnu mi wọ̀, because mind ẹ yàtọ̀ sí tó padà wá bá láàfin. Ẹja sọ pé kábíyèsí o. Bàbá ní kí olóyè Sunday Igboho máa bọ̀. Bàbá máa gbogbo nǹkan máa ń dàbí àwàdà ní òótọ́ ọ̀rọ̀ ní tí olóyè Sunday Igboho sọ. Ìtòkùnmi ló ń pọ̀ lọ́la ẹni ológun ẹrú kú. Aṣọ tó ní kò ní ẹyọ kan lọ. Àfijù báńkà ọ̀fà. Ẹ wá ní kí irú yẹn bẹ́ẹ̀ kó má wá akọ́lẹ́jì ẹni yẹn
pẹ̀lú tí ó tan mọ́ ẹni yẹn gan tẹ́ ẹ gbé kalẹ̀ tẹ́ ẹ gbà kó lọ́wọ́ ẹ̀ because struggle yìí Ilé Ifẹ̀ ló ti gbé pé Ifẹ̀ ló gbé wá pé a fẹ́ gba Odùduwà Nation kì í ṣe Aláàfin Ọ̀yọ́ because the whole thing started nígbà tí gbogbo a fẹ́ gba Odùduwà Nation yìí Ọba Òkúnmadé ló start ẹ̀ ẹ lọ ka history nígbà tí Ọba Òkúnmadé tó bid fún Oòduà state mi ò kéré ìtàn tí mo mọ̀ ni mo ń sọ yìí tóra àti máa sọ nílé Ifẹ̀ àti máa sọ adúró níbẹ̀ we are outside the 12 o'clock láti yẹ kí Babangida kó announce Odùduwà state Ilé Ifẹ̀ kí wọ́n tó sọ wípé Abíọ́lá ló sọ fún Babangida pé kó announce Òṣogbo as Ọ̀ṣun state Òṣogbo tí wọ́n fi announce Ọ̀ṣun state gbogbo apábátà yà wà ní ààfin lẹ́nu wá ní òru ọjọ́ yẹn mọ́júmọ́ ilé òkè sí pé wọ́n ní wọ́n pé wọ́n àdìmọ́ àwọn àsọ fún mi a wà ní ààfin Síjú Adé níbi tí wọ́n gbé ère Awólọ́wọ̀ sí bẹ́ẹ̀ ni gbogbo wa wà tá a dúró títí di 11:20 11:25 11:30 11:50 tá a ní ti kí wọ́n announce Odùduwà state Ilé Ifẹ̀ tí wọ́n fi wá announce Ọ̀ṣun state Òṣogbo inú sì bàbá torí inú bí gan ló jẹ́ kí ó jẹ́ pé nígbà tí Abíọ́lá wá sí Ifẹ̀ fún campaign gbangba lọ ní gbangba ní sọ pé tọ́ ó débẹ̀ o àmọ́ wẹ́ ò ní bà torí pé ó dìgírèsì Ọba Òkúnmadé sí jáde torí bàbá yẹn mo ìjọ yẹn bàbá yẹn gbéra wọn tẹ́bá rọ́pọ̀ tí bàbá yẹn arúgbó jẹ́ bàbá yẹn gbéra ó kọrí sí Àbújá ni pé tá má lè change but ẹ̀pà òbòrò ìdí tó fi jẹ́ pé Ifẹ̀ òfìrí state gbà kì í ṣe Ọ̀ṣun ló bid kì í ṣe Òṣogbo ló bid fún state wọ́n gbà yẹn wọ́n kàn bá ẹ̀fọn lábàtà wọ́n yọ ọbẹ̀ tí ní Ọ̀ṣun state wọ́n gbà yẹn Ifẹ̀ ló lọ ṣiṣẹ́ Ọọ̀ni lọ ṣiṣẹ́ kí nìyẹn wá fún ara rẹ̀ tí Babangida rẹ̀ ti promise ẹ̀ pé kò sí tó jọ kó máa lọ kódà Ọọ̀ni kúrò ní Àbújá ní nǹkan bóyá bíi 1 p.m. ní ọjọ́ tó fẹ́ announce state yẹn gan lọ ní kúrò l'Àbújá everything was sealed and completed so ìgbà tí wọ́n gbà ibẹ̀ ni ọ̀rọ̀ Odùduwà Nation àtàtàbà lè rí state gbà ẹ̀jẹ̀ ká lọ́wọ́ ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn so ẹ̀yin tẹ́ wá ń bú Sunday Igboho wípé ó dọ́ǹpù Yoruba Nation ó gbé Odùduwà Nation ó dọ́ǹpù ẹ̀ ó padà sí ìpìlẹ̀ ibi tá a ti bẹ̀rẹ̀ ni mi rẹ̀ rò pé eléyìí ó ní wàhálà tàbí kankan nínú ara ẹ kàn jẹ́ ká máa ṣèwádìí àwọn nǹkan tó bá rú wa lójú ẹ jẹ́ ká béèrè pé kí ló dé tó fi ṣẹlẹ̀ látara bẹ́ẹ̀ á rí àwọn tí wọ́n là wá lóye tí wọ́n sọ àwọn nǹkan míì fún wa eléyìí tí ó kọ́ wa ní ọgbọ́n ìmọ̀ àti tí ó lè jẹ́ ká mọ̀ wípé àwọn wọn yóò dédé máa hùwà tí wọ́n ń hù kíní kan ló lead wọn sí hùwà tí wọ́n ń hù olóyè Sunday Igboho kúkú wá sọ ọmọdé kan pé òun ti drop Yoruba Nation òun ti gbé Odùduwà Nation torí pé òun tá a fi bẹ̀rẹ̀ ni. èmi ò pé Yorùbá Nation mọ́ èmi ò mọ̀ pé Odùduwà Nation. èmi lọ pé kémi ọmọ ṣe security kí mo lé Fúlàní kiri inú gbó ń tèmi ń tẹ́lẹ̀ kó tó convince mi pé ká ṣe pé ká kúkú pẹ̀lú mo dẹ̀ jọyìn bàbá ṣé wàá gba nǹkan tó ti ń ṣe wàhálà látọdún tí èsì bí ọmọ ọdún àwọn tó ń ṣe wàhálà rẹ̀ rèé ṣé wàá lé wọn kó ń bẹ́ẹ̀ ni mo fẹ́ mọ pàṣẹ ń bẹ̀ èmi ò lágbára ń bẹ̀ ohun tí wọ́n bá àwọn tó ní nǹkan wọn rèé èmi kàn jẹ́ bí ọmọ fún wọn láti dìfẹ́ yẹn pé tí wọ́n bá kójú wa kémi ọkọ̀ àlùjọ pa wọ́n èmi wà fún nìyẹn wọ́n wá ní àwọn change ẹ̀ sí Yorùbá Nation bọ̀ tí ọlá pé ìdùnnú tèmi bá kù lọ́dọ̀ bàbá wa Ọọ̀ni lénìí pẹ̀lú bí bàbá yẹn ṣe ṣàpọ́nlé mi tó ní kí wọ́n tan kámẹ́rà mo fẹ́ pé báyà bàbá òní á pa kámẹ́rà kẹ́ni kankan mọ̀ pé mo wá dọ̀ rẹ̀ bàbá òṣèré ọ̀hún kẹ́ fún rẹ̀ tan kámẹ́rà ká gbogbo náà fi pé ẹ fídíò rẹ̀ tí gbogbo àgbáyé mọ̀ pé ọmọ wá sọ́dọ̀ bàbá rẹ̀ àlùbáríkà bẹ́ẹ̀ èmi nú ọkàn tèmi Odùduwà Nation tèmi ọmọ pè yẹn àtàwọn olólùfẹ́ tí wọ́n bá nífẹ̀ẹ́ tèmi èso tí olórí wa pátápátá àti igbákejì rẹ̀ tó jókòó yìí o. àti àwọn èèyàn tí wọ́n ń tẹ̀lé òun dandan ní káwọn náà bóun drop ẹ̀ nítorí pé ohun tó bá pàdé ní ààfin Ọọ̀ni tilé Ifẹ̀ ó jẹ́ ohun tó jẹ́ pé it was amazing and it was surprise pé wọ́n lè yẹ òun sí to that extent. That is the reason why tó sọ pé téèyàn bá ṣe ìgbà báyìí Yorùbá ní bí èèyàn bá ṣoore fún ni ẹja dúpẹ́ lọ́wọ́ tán kó ṣe ẹni tá a bú
tí ò fi bú ni, ẹni tá a kàn lábùkù tí ò tún wá fojú bẹ̀ wò ni, tó tún wá kẹni, tó tún wá gẹni, tó tún sọ̀rọ̀ dùn mí sí ni. Ìdí nìyẹn gbogbo adẹ́gbà pé lóòótọ́ yẹ ká padà sí ìpilẹ̀ṣẹ̀. Yálà o bá jẹ́ Muslim, o jẹ́ Christian, tó o bá fẹ́ ṣe Yorùbá Odùduwà Nation, then drop. Wọn kì í mú yàn sí ẹbọ ní kíní kan ní. Ta ló sọ fún pé ẹbọ ní Oòduà? Ta ló sọ fún pé ẹbọ ní orí olókun? It is because a fẹ́ tarnish image àwọn èèyàn tiwa. A fẹ́ tarnish ẹ̀. A fẹ́ bà àṣà àti ìṣe tiwa jẹ́, ká wá gbé àṣà àti ìṣe àwọn òyìnbó lárugẹ. N tó ń ṣe wá nìyẹn. Religion is a slave. Wọ́n slave wa ni. Àdẹ̀wà ń tẹ̀lé, àdẹ̀ ń jẹ́ kí kíní kó ba ọjọ́ ọ̀la wa jẹ́ látàrí pé a ń jìnnà sí àwọn tó jẹ́ tiwa. Wọ́n lé wa sá kó lọ́dọ̀ àwọn nǹkan tó jẹ́ tiwa. Wọ́n sọ fún wa pé àwọn nǹkan tiwa ò dáa. Wọ́n ní tiwọn ló dáa. How come? Tí ìyá sọ wọn pé bàbá tó bí ọ ò dáa, bàbá tó bí òun ló dáa, bàbá tó bí ìwọ, bàbá tó bí ọ pé kò ní àlùbáríkà, bàbá tó bí òun ní ìlú Saudi òun lálùbáríkà. Ǹjẹ́ ìwọ ọmọ ìpilẹ̀ṣẹ̀ bàbá tó bí òun tán wá sọ pé bàbá tó bí ìran gbé wá fún ẹ? Àwọn kan wà pé tó bá go deep nínú ẹ̀, wàá rí pé ẹ̀sìn ọgbọ́n àti kónilẹ́rú ni. In the olden days, Christianity nìkan ló wà. Àwọn kan ni wọ́n jókòó tí wọ́n fọ̀mọ̀ pé ẹ jẹ́ ká dá ẹ̀sìn sílẹ̀. Jésù ti kú fún odidi 100 years kí wọ́n tó bẹ̀rẹ̀ sí wá pé àwọn ọmọ Kìrìsìtẹ́nì ní Kìrìsìtẹ́nì, and the place tí wọ́n ti pè wọ́n ní Kìrìsìtẹ́nì òun náà ni Antiochi. Pé wọ́n kọ́ máa pe àwọn èèyàn ní àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì. Antiochi ni wọ́n ti pè. Wọ́n kàn kóra wọn jọ, wọ́n kàn kóra wọn jọ, wọ́n ń kọ́ra wọn ní ẹ̀kọ́ Bíbélì lásán ni. Paul tí ò rí Jésù rí, Paul tó jẹ́ pé wọ́n padà sọ ló kò pa, olùpadà wá create ní tá a mọ̀ sí Christianity tí wọ́n ń ṣe lónìí tí wọ́n ń pè ní Antiochi. And they formed the religion in order to control, láti lè gba tó jẹ́ tiwa kó lọ wa. That is what religion was meant for. They will form religion pé tí wọ́n bá ti fẹ́ eat yín ẹ̀ nílé ìjà wọn lórí religion fún láti lè ká mi dà pé ẹ̀sìn ní ẹ mọ́ já o. And then at long run wọ́n wá rò pé ẹ̀sìn yìí bó ṣe jẹ́yọ kan yìí tá a bá ní ká máa bá lọ bẹ́ẹ̀, àwọn wọn yóò padà wá gbọ́n, yóò padà lè understand wípé à ń lo ẹ̀sìn láti lè fi kó ọrọ̀ ìlú wọn ni. Then adákàkọ̀ sínú wa kóra wọn jọ, wọ́n lọ form Muslim láti lè ṣe kí ni o, láti lè bá yé wa jẹ́. Christian sọ fún mi pé ìpànìyàn ò dáa. Look at how it is. Christian sọ fún mi pé ẹ má ṣe pànìyàn, but Islam sọ pé tó bá pààyàn 100 virgin of girl wọ́n ń dúdú Ọlọ́run tí wọ́n á welcome ẹ̀. Now Bible sọ fún mi pé a gbọ́dọ̀ jàjẹ́ ẹ̀sìn, ìjẹ̀sìn ọ̀dà. Look at it o, wo bọ́ ṣe báyé wa jẹ́ lọ o, wo bọ́ ṣe dáyé wa rú o, wo strategy tí wọ́n lò kàn fi báyé wa jẹ́ pápátá. Bible sọ pé ìwọ kò gbọ́dọ̀ jà sí ẹ̀sìn. Quran sọ pé jihad yẹn gangan ìjà fún ẹ̀sìn Ọlọ́run ọba lọ́wọ́ sí. Ó di méjì. Tún wá wò Christian Quran Bible sọ pé ìwọ kò gbọ́dọ̀ ní ìyàwó kan, tí a bá ti fún ọ ní ìyàwó àtiwọ àtìyàwó ẹ ti di ọ̀kan náà. Àmọ́ Quran dúdì ọ sọ pé ìwọ ní ẹ̀tọ́ láti fẹ́ ìyàwó mẹ́rin torí ni Ọlọ́run ọba sọ. I think gbogbo àjọ ń fi ọgbọ́n àti làákàyè a fi ń gbé kínní gbé làwọn pé ìwọ kò gbọ́dọ̀ ṣe, ìwọ kò gbọ́dọ̀ ṣe kínní kan. Wọ́n sọ pé wá o, ó lè ṣe o. Tó o bá ṣe lọ sí astagafuru láì kó lọ sí astagafuru láì ní o. Look at how they manipulate our brain and so on and so on and so on. Bí wọ́n ṣe manipulate brain wa nìyẹn. And then we fall into that trap and then we think that we are peaceful with ourselves. Peaceful. Because Christian ò ní gbà pé Muslim ọmọ ìyá òun ni. Muslim náà ò ní gbà pé Christian ọmọ ìyá òun ni. Ìwọ náà wò ó. Jésù ẹ lè sọ̀rọ̀ sí, ẹ lè bú, nothing will happen. Tí ẹ bá sọ̀rọ̀ dì sí ànábì, wọ́n á pa yín wá ní kú ni.
the lady tí wọ́n pa ní Sanfara àbí ṣé Sanfara ni tí wọ́n pa ní Sanfara ní last week Saturday Muslim ni o Muslim ni lady tí wọ́n pa ní Sanfara ní last week Saturday o Muslim ni o lérò wípé ẹnìkan toast ẹ̀ ó lóun fẹ́ fẹ́ ó dẹ̀ ní pé òun ò lè fẹ́ ọ ìyẹn ni pé òun fẹ́ tẹ̀lé súnà ànábì ni bẹ́ẹ̀ pé súnà ànábì wèrè wo súnà ànábì kọ́ súnà ànábì ni ṣé máa just like àwàdà inú dẹ̀ bí àwọn ọkùnrin táwọn à ń bẹ̀ wọ́n dẹ̀ gbé lédè lọ sí ilé baálé àbí ilé bo ni wọ́n pè é lédè dẹ̀ tó repeat ó ní fẹ́ fẹ́ ó dẹ̀ sọ pé òun ò lè fẹ́ òun fẹ́ ṣe súnà ànábì kọ́ súnà ànábì wèrè wo ló fẹ́ ṣe obìnrin lè sọ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ lẹ́ lóko pa wọ́n dẹ̀ pa. So Islam bring war Christianity bring peace. So how do we combine the two of them together and then then you think that we have a peace in that land? No. Wọ́n ti already create tí ò lè jẹ́ kó sí peace. Then nígbà tá a bá wá ń jà yẹn wọ́n tún wá create bad government láti fuel gbogbo nǹkan tó bá wá ń ṣẹlẹ̀ sí wa. I don't know if you understand clearly what I'm saying. The religion is there. Wọ́n ti create ẹ̀ sí wa in order to fight ourselves. If we are family, tó bá ti jẹ́ Muslim, tèmi jẹ́ Christian, we need the same rapport. Our mentality in that religion is absolutely diverse. Our thinking, our knowledge is absolutely different. In the Christianity side, you'll be thinking it is peace. In an Islamic, I will be thinking I'm fighting jihad. That is the rules. That is jihad. That is right in Islam. Because in bá ti pààyàn, àwọn obìnrin 12 ló dé mi ní lálùjánnà, the virgin, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n wá lò ó, wọ́n fi dáyé wa jẹ́. Wọ́n lò ó, wọ́n fi dá wa rú. The only way where you can have peace, ó náà ni pé ká padà sí ẹsẹ̀ àárọ̀ tá ti kúrò. Or you become a free thinker. Islam, it is a religion. Christian, it is a religion. But they are religion of confusion. They are religion of scam. They are religion of disorder. Scattered. Separate us from who we are. That is the reason why we are fighting our safety today, and we will continue doing that until this world ends, because they already create that avenue. Wọ́n ti establish here sínú ọkàn everybody already. It cannot be erased unless àwọn tó lọ́n bá ṣe tí wọ́n bá wá jáde tí wọ́n bá rí ojú tó tí wọ́n bá rí ta lókù. If not, no way out. Ìdí nìyí tó fi jẹ́ wípé Odùduwà Nation Sunday Igboho sọ yẹn gan-an ni gbogbo wa padà sí láwa gbà pé it is the right name. Àwa bẹ̀rẹ̀ bó ṣe yẹ ká bẹ̀rẹ̀. Along run, Ọlọ́run á máa bá wa ṣe àárí Odùduwà Nation yẹn gbà. Torí pé ẹni tó bá wà nínú pàdé tó lè Sunday Igboho ṣe pẹ̀lú Aláàfin ni ó mọ ìtumọ̀ Odùduwà Nation tí wọ́n sọ pé òun fẹ́ padà sí yẹn tí ó sì lè yé tí ó sì ní wàhálà pẹ̀lú ara àtọ̀. Olódùmarè yóò ràn wá lọ́wọ́. Ẹ ṣeun. Ó dìgbà.